káàsán o. Mo rí báwọn tí wọ́n pọ̀ nínú àwọn èèyàn wa ń bí kò ń ṣe àwa mùsùlùmí nìkan ni mo ṣe lu ẹ káàsán. Gbogbo wa tá jẹ́ ọmọ Yorùbá káàárọ̀ oòjíire ẹ káàsán o. Nítorí àsìkò tá à ń lò lọ́wọ́ yìí àsìkò tí gbogbo wa gbọ́dọ̀ wà lójú kan ni, tí a gbọ́dọ̀ pa òye wa papọ̀ sójú kan láti lè bá mú nǹkan tó nítumọ̀ jáde. Ẹlẹ́yàmẹ̀yà ó yẹ kí a ti fòpin sí lẹ́yìn tá a mọ̀ sí tribalism. Tá a bá wo religious sentiment ó wà nínú problem tá à ń fèsì nílùú yìí. Bẹ́ẹ̀ náà ni tribalism ó wà nínú àwọn ogun tó ń bí unhealthy rivalry láàrin onílé àtàlejò. Ṣáájú ohunkóhun, I'm speaking on behalf of my mentor, our scholar, Abu Alhaj Ahmed Ọlánrewájú Ìṣọ̀lá Al-Fulani. Àwọn ni èmi ń gba ẹnu wọn sọ̀rọ̀ ní ọ̀sán yìí ní ìta wájú ìkànnú àwọn erudite scholar wa tí gbogbo wa náà look up to pé kọ́lọ̀ ń jẹ́ ká dàbí wọn. Mo bẹ̀ Ọlọ́run nínú ọlá ẹ̀ gbogbo ìṣòwò abiyamọ àní ṣe lásán o, àádẹ́ jèrè àwọn ọmọ wa. Ẹ jẹ́ á wo iṣẹ́ tí àwọn afáwa tí wọ́n gbélẹ̀ yìí tí wọ́n pè ní láwó àbí bẹ́ẹ̀ kọ́ ni. Nígbà tẹ́mi tí ọkọ rí wọ́n kọ́ rò pé bóyá láwùlà ni wọ́n fẹ́ spell, bóyá wọ́n dá dúró lórí láwù ni. Wọ́n á rí i pé àṣẹ láwù yẹn ní nǹkan tó nítumọ̀ sí learning online Arabic online foundation. Ọlọ́run ní jó bàjẹ́ o. Tí ìrọ̀lẹ́ yìí bá pọ̀, citadel kan ni fún gbogbo àwa tó yẹ pé a níbi lọ àtẹni tí ò níbi lọ, because lọ́dọ̀ àwọn ní education tí a mọ̀ sọ́dọ̀ àwọn ní human psychology learning, wọ́n máa ń base ọ̀rọ̀ wọn view gbogbo tí wọ́n fẹ́ sọ lórí domain mẹ́tẹ̀ẹ̀ta. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé affective domain wà, psychomotor domain wà, bẹ́ẹ̀ náà la ní cognitive domain. Tá bá wo mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ẹ̀dá kan láyé tó máa sọ pé òun mórí bọ́ nínú ẹ̀kọ́. Tá bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ láyé, handicap ni mí ni o, ní ò jẹ́ kí n lè ṣe nǹkan báyìí. Ó ní domain míì tọ́lọ̀ ń fún láǹfààní àti lè lò. Tá bá wòye sáyé lẹ́ni nìbàdàn tí bàbá wa Al-Fulani tí wọ́n rán mi wáyé tí wọ́n ẹ̀ṣẹ̀ lọ sẹ́tà sàlátù kan síbẹ̀, ó nìkan nú àwọn lọ́lá nínú Ìbàdàn lọ́wọ́ báyìí. Tẹ́ ẹ bá débẹ̀ tán bá sọ wípé ẹni tó kọ́ odindi ilé yìí rèé, nígbà tẹ́ ẹ bá rí ẹ máa jiyàn, nítorí pé ẹni tí ò dá pé ni, ṣùgbọ́n Ọlọ́run bá dá ọlá tó pé fún. Ohun tó fi ṣe ọgbà alẹ́ tailor lẹ́ńtà ń sọ yẹ fashion designer, ohun tó fi ṣe ọgbà alẹ́ kódà aṣọ tí ọ̀gá wa wọ̀ lánàá ẹni bá rí lọ́rùn wọn lórí Facebook ni àbí lórí Twitter àbí lórí Instagram, wọ́n máa yà ẹ́ lẹ́nu pé àṣẹ ní báyìí ló ràn, kódà wà nù olóyè tá a fẹ́ fún lóyè bí lọ́wọ́ báyìí. Má lérò wípé bóyá torí pé o ti ní nǹkan kan tẹ́gbẹ́ rẹ ò ní nǹkan tẹ́gbẹ́ rẹ ò ní, ó wá túmọ̀ pé ìmọ̀ ti bọ́ nú ayé. Ìdá kó o lo cognitive ẹ̀ tí ń jẹ́ orí rẹ, torí bẹ́ẹ̀ láti máa mú. Tá bá dárúkọ affective wọ́n máa ní ìyẹn lọ sínú igbá àyà. Bẹ́ẹ̀ tá bá ń dárúkọ wípé tá bá dárúkọ psychomotor, ìyẹn fẹ́ ní oṣù pẹ̀lú ọwọ́ wa àtẹsẹ̀ wa. Ẹ wá béèrè lọ́wọ́ wa ta ló bọ́ lórí, ta ló bọ́ nínú àwọn iṣẹ́ dáadáa yìí. Lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n gbé nǹkan tó ń pè ní ẹ̀kọ́ fún wa. Wọ́n ní pé ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ àkọ́yege, wọ́n ní pé ìyẹn máa ní 3 pillar. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ láyé, mi ò tí ì wọnú topic tí wọ́n fún mi o, nítorí pé topic tí wọ́n fún mi yẹn curriculum ni màá fi treat ẹ̀. Nítorí pé a ní approaches méjì lọ́dọ̀ àwọn ní curriculum. Wọ́n ń pè kan ní scientific approach, wọ́n ń pè kan ní humanistic approach. Ṣùgbọ́n lẹ́ni tábà ní àwọn ọgbà àwọn tí wọ́n ń kọ research tí wọ́n ń wòye sí nǹkan, before ká tó lè la ṣe research there must be a problem. Kí ni problem tó wà? Ebi ń pààyàn, a fẹ́ ṣe research lórí how long bébí ṣe ń pa lágbájá, ebi pípa gbọdọ̀ ọkọ̀ wà lẹ̀ as a statement of the problem. Ká tó máa ní objective of the study, ká tó wá máa ní scope ẹ̀, ká tó ní limitation, ká tó ní delimitation, ká tó wo bí yóò wà valid, ká tó wo bí yóò wà reliability, bí yóò wà accessible, ká tó wo measurement, ká tó wo instrument a fẹ́ lò fún. Gbogbo bẹ̀yẹn kọ́ la fẹ́ lọ.
mo wo gathering yìí bá a bá wù àwa tá a wà ń bì a máa wòye wípé a lè kára wa ṣùgbọ́n ayé rèé wọ́n ń pè ìlú kan níjẹ̀bú wọ́n ń pè ní ayé pé ìlú tá a bá ti rí ọmọdé tá a bá ti rágbà tá a bá ti rọ́kùnrin tá a ti róbìnrin ayé ti pé síbẹ̀ tó bá ń dárúkọ apá ayé pé nílẹ̀ Nàìjíríà tó mọ́lẹ̀ ní gbogbo ìran nǹkan tó bá wù tó bá ti ń ṣe tó bá ti ní ti politics báwo ó sínú ayé nítorí pé ìrìn kan ní tó jẹ́ sí pé gbogbo ohun tó bá rìn láyé ó máa jẹ́ side view ẹlẹ́ẹ̀kejì fún ẹ láti lè balance lórí ibi tó bá ti ń rìn lápèjúwe Ṣómólú local government lèmi ti wá síbí báyìí ń sìn chairman wa níbẹ̀ níṣẹ́ tí wọ́n ṣe kí wọ́n tó jẹ chairman ìgbà tí wọ́n jẹ chairman òye iṣẹ́ tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ní ìdẹ́ àbí wọ́n ní ìdẹ́ ẹ máa dá mi lóhùn ẹjọ́ tó bá ní ìdí òye yẹn nínú iṣẹ́ yìí ó máa jẹ́ kí wọ́n mọ̀ láàárín ìlú ìbò ló tún kù sí tẹ́sán kan lélẹ́yìí láàárín ibi tó yẹ pé tá a bá tẹ́wọ́ gbà ihun tá à ń pè ní unemployment ó máa dínkù láàárín ìlú ṣùgbọ́n ìjẹ́ a ní human feelings fúnra wa human feelings yẹn ní òsì gẹ́gẹ́ bí nǹkan tí ẹlẹ́kọ̀ọ́ yẹn sọ wípé o tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa learning or teaching láyé o ó ní pé there will be 3 pillars ó ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ní learning much kí ni mo pè é mo ò gbọ́ dáadáa a lè fi learning much yẹn a lè fi wé bí studying much torí ẹni tí ń learn ó ń study náà ni lágbọ́nrin ìgbà tó ń learn lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ṣe fi nǹkan tẹ̀ ń ṣe lẹ́ǹsì ẹ máa ráwọn kankan tí wọ́n bá ti máa bú yín ẹ̀ tẹ̀ wá rí nǹkan ṣe mọ́ ọṣẹ lélẹ̀ ló ń kọ́ orí bíi yàsí oní kọ̀ǹpútà wà nílẹ̀ irun lòun ló ń gẹ̀ òrèlè aláṣẹ ó láìkì oúnjẹ bí wọ́n ti ń sọ yẹn ẹ fi wọ́n lẹ̀ ìjẹ́ tó máa padà máa nídìí owó náà máa fi pè yín. mo lọ program kan last year Kefi Foundation ní Ìkẹjà ìgbà tálájà yẹn bẹ̀rẹ̀ foundation yẹn kò tó báyìí widows lòun dojúkọ àtàwọn single mother lẹ́nìí tó bá lóun fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe àwọn tí wọ́n ń gbé Nàìjíríà kú kékeré òun ló ń bẹ̀bẹ̀ fún pé ẹgbẹ́ mi tẹ́lẹ̀ nísìnyí wọ́n ń bẹ̀bẹ̀ fún pé jẹ́ àgbé ẹ láwọ̀ yìí náà máa dirẹ̀ ẹ̀ bá ń gbọ́ lọ́n tóbi. mo dẹ̀ ti ń wojú dáàdi wa mẹ́rin dáàdi máa ìyá tó wọ golden penny yìí wọ́n máa láìkó oúnjẹ. nítorí pé ìṣẹ̀mí tí ò tiẹ̀ jẹ́ ata ìṣẹ̀mí yẹpẹrẹ ni olórin tó kọ gbẹ́sẹ̀ ẹjọ́ ṣẹ́ni tí ò jẹun lè gbẹ́sẹ̀ ó máa kú dànù ni. inside life yẹn láwa ìdíyàn tí mo fà life. tá a bá wà wò ó mo kàn fi yẹn mo fi jẹ́ ká mọ rírì alájà kan ló ń bá tù pẹ̀lú ogun kan lẹ́yìn mbẹ̀ yẹn mo jẹ́ àràbátò join yẹn ó ń kó guiding fún ebi yẹn gidi ní pé ìwọ yìí mo gbọ́dọ̀ borí ẹ̀ báwa náà ṣe wá síbí báyìí àwa learn oríṣiríṣi skills learning much èèyàn máa learn nínú ayé kò sí ẹ̀kọ́ kan tó gbé ẹ jẹ́ àwòye sí àwọn tí wọ́n máa ń lu òyìnbó èèyàn mi kan ó fẹ́ lọ sí àjì lọ́dún yìí ó wá fẹ́ ránṣọ tó máa wọ̀ tó máa fi pààrọ̀ aṣọ lọ́hùn ó wá send the measurement ó wá ní ẹni tó kàn wọ́n òun lọ́hùn lásán ó bíìlì òun lórí pé kóhun tó lè wọ́n aṣọ ẹyọ ọ̀kan eléyìí òun máa gbá nígbà tí wọ́n ṣí owó yẹn tí wọ́n evaluate tí wọ́n dá padà tí wọ́n convert ẹ̀ sówó Nàìjíríà lórí measurement aṣọ kọ̀ọ̀kan tó wọ̀n fún 12,000 naira ẹjọ́ nítorí Ọlọ́run títẹ́lọ̀ bá lòun fẹ́ gba 12,000 ní Nàìjíríà yìí àyàgà lẹ́kọ̀ọ́ wa yìí ṣáà ní máa sọ fún pé ṣé ẹ̀yà wèrè àmọ́ pé wà sẹ́ à ní òsì à ń sọ ni ẹni tó wà yẹn ti kọ́kọ́ ní tóun náà ti ṣe kó tó débẹ̀. Rome was not built in a day. Tabala ń wọlé ní pé ẹnìkan padà di báyìí ó padà di ẹni tó ń di 50,000 tó máa ní pé mọ́ ọ ń ná òun náà ti wà lánàá rí tóun náà ń bẹ̀bẹ̀ pé ẹgbẹ́ wa máa bá yín ṣe bẹ́ẹ̀. Báwa náà ṣe ń wọra wa lé ní ìbáyìí. Ìgbà tẹ́ni yẹn wá take measurement aṣọ mẹ́ta 12,000 télọ̀ tó wá fẹ́ ràn lẹ́kọ̀ọ́ ìgbà tó padà lóun fẹ́ ràn ó wá bẹ̀rẹ̀ sí ní ná aṣọ lọ́dọ̀ télọ̀ ó ní aṣọ mẹ́tẹ̀ẹ̀ta tóun fẹ́ ràn télọ̀ lóun máa gba 35,000 ó ní èlò lòun ra aṣọ gangan ẹ̀rẹ̀ má pàwọn ará London mọ̀ nǹkan náà police country àwọn ni wọ́n mọ̀ nǹkan náà jù lágbàáyé tó bá lẹ́gbọ́n ní London tó bá ń send nǹkan sí ẹ ó ti wò tó bá ń send nǹkan sí ẹ Ọlọ́run ṣàánú ẹ ní o wọ́n náà máa wọ́ọ̀chì wọn tí wọ́n bá dé polo ni wọ́n máa ń sábà wọ̀ tọ́rọ máa ń gbé lórí calculation ni
kò jọ Nàìjíríà ń bí táwọn ń jẹ tọkí tá ń jẹ ìrẹsì tá ń jẹ bó ti wọ̀n wá yẹn lọ́hùn yẹn wọ́n ti gbé lórí tax asanwó méjì asanwó everything. bẹ́ẹ̀ni mo ti lọ lára studying much learning much nínú ẹ̀ a máa rí suffering much nígbà téèyàn ń kọ ẹwà bàbá wa ń sìn abíọ̀rùn ni wọ́n bọ́ sí suffering much ó máa suffer olórin kan kọrin ó ní ẹ máa ní problem. àwọn kan wá wọ ibi irú orin ìwé lélẹ́yìn mọ́tíláhùn tó make sense ni o torí tí ò bá kọ ẹ máa ní problem ẹni tí ò kọ ẹ máa ní problem wọn ò gbọ́ nígbà tó ti kọ ẹ máa ní problem ni wọ́n ti gbọ́ ó ní ẹ ti ní problem. nǹkan tó ń sọ yìí ò tí ì sí wàhálà ń bẹ how do you want to solve the problem issue tó yẹ ká máa rán nìyẹn àmọ̀tẹ́kùn là ń jà sí lọ́wọ́ báyìí ń sìn àwòye sí what are the values tá a máa rí lára bẹ́ẹ̀ a ti gbé lórí tribalism táwọn Yorùbá yẹn bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n máa ṣì í gbà ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé bí wọ́n ti ń jí wa gbé lọ́mọ yìí ló dáa ṣé bí wọ́n ti ń jí wa pa yìí ló dáa ṣùgbọ́n tá a bá wò ó ìkànnù àwọn alùjàgbára nínú àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá ó sọ pé àti lọ kojú àwọn tí wọ́n ń gbé wa lọ́mọ kọ́ ni wàhálà ó ní ṣùgbọ́n táwọn bá bọ́ sínú gbòòsì táwọn bá bẹ̀rẹ̀ wàhálà wọ́n máa ní àwọn ọmọ yẹn fi ń jalè ní. ẹ jẹ́ àwòye sí lánàá nínú àwọn ọ̀tọ̀kùlú nílùú Èkó yìí ni wọ́n lọ pa sínú mọ́tò yẹn ṣé safety wà ẹ mọ̀ pé orí mídíà láwà àmọ́ máa wà àríkàwé wa ṣùgbọ́n àní máa dákọ ẹ jẹ́ àwòye sí ṣé safety wà nínú agbọ́nrin kí ló fà á ṣèbẹ́ nìkan ni wọ́n rán lọ pa alágbájá àbí wọ́n dẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ ní kò sọ́mọ Yorùbá ń bí ọwọ́ tó bá dilẹ̀ ní ìgbà tọ́wọ́ bá ti dilẹ̀ ó máa lè pàgò ó máa lè dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n tí ọwọ́ ò bá ti relẹ̀ ẹ jẹ́ àwòye ń sìn ṣẹ́ni tí wọ́n fi sójú títì pé máa gba tíkẹ́ẹ̀tì àbí lọ ṣe lọ́mà àbí lọ ṣe lásmà ṣóun ló máa dé ló máa rántí pé òun fẹ́ lọ jàǹbì kan kò lè ronú ẹ̀ sálárì bóun náà ṣe fẹ́ ná ló máa wò ìkànnù àwọn olórin tó wà láyé ó ní ẹ̀fín mílẹ̀ ẹ̀jẹ̀ ń kó kọ̀ǹga ó lóníwó ni ò tí ì sí torí tó bá dé tán ó ní tó bá ń pàgò tó bá ń lanu níbẹ̀ yẹn ó ní kí ló máa ṣe kò ní fẹ́ dúró owó ni ò tí ì sí náà fi ń tọrọ kú o tó bá dé tán sọ ọmọ ní Ọlọ́run jẹ́ ń gba owó tó wà lórí àkáǹtì ìjẹun náà tán kí wá lówó yẹn fẹ́ fi dé learning much suffering much seeing much èèyàn máa rí seeing much ó máa rí lọ́pọ̀lọpọ̀ ó ń bẹnu wáǹsì tá a ti débí tá a bá wo abẹ́ tẹ́ǹtì tá a ti lọ kọ́ ìyìn tá a fẹ́ kọ́ yẹn a máa rí pé ẹni tí ò tó ẹlòmíì lọ́jọ́ orí lẹ́nu tó ń kọ́ ni tó o bá dẹ̀ ti lè fi ìjánu yẹn lẹ̀ fún wípé kókó ẹ̀ ò ní mọ̀ tẹ́mi student bá ti ga sí teacher láyé kò ní ráǹfààní mímọ̀ nítorí pé nínú objective tó fẹ́ jẹ́ activities teacher ó wà èyí tó fẹ́ carry out activities student tó ń jẹ́ learner ó wà tí méjèèjì bá ti wá wọnú ara wọn tí wọn ju ọkọ̀ lẹ̀ mọ́tò yẹn máa padà forí sọ́gbọ́n ló fi jẹ́ pé cognitive affective and psychomotor wa a gbọ́dọ̀ lò lọ́nà tó yẹ ká ti lò ẹnu wọn máa fi ń sọ̀rọ̀ ni wọn kì í là á lẹ̀ ojú ni wọ́n fi ń ríran bí ọkọ̀ bá wá sílé eke wá mẹ́ẹ̀ tọ́mọ bá lanú lẹ̀ wọ́n ní panudé ojú ni wọ́n fi ń ríran ẹjọ́ nítorí Ọlọ́run ṣéyàn lè fẹnu kọ̀wé ṣèbọ́wọ́ la máa fi kọ́ ability to write ọwọ́ la fún psychomotor ni ká digest nǹkan a máa gbé sínú ẹ̀mí affective ni ẹ wá jẹ́ àwáwò fún gbogbo student láyé méjì ló máa pàtàkì fún jù tí ò bá ti yàtọ̀ sáwọn student tó bá yẹ pé iṣẹ́ emotion ni wọ́n kọ́ student tó bá yẹ pé focus iṣẹ́ lórí emotion ló yẹ pé affective ló máa jẹun tó jà jù nínú ọ̀rọ̀ ẹ̀ tá a bá wò ó ń sìn ẹni tó ń kọrin àwa fẹ́ evaluate orin ṣé ọmọ ẹgbẹ́ tí ò bá sí ẹni tí orin wà lára ẹ̀ ó lè máa kọrin kó má move ṣùgbọ́n tó bá jẹ́ cognitive ó máa fún ẹ ní test lọ ṣe nǹkan báyìí tó bá ti gbà objective ni wọ́n fún ẹ ní theory náà fún ẹ ní wọ́n ti ní iye máàkì tí wọ́n fún tí wọ́n máa fi score ẹ̀ artwork ni wọ́n ní o ṣe ni bá a ti wá ṣiṣẹ́ ọwọ́ yìí ń sìn tó bá ṣe tó dáa wọ́n ti ní bí wọ́n ti fẹ́ score ẹ̀ ṣe ní báwọn kìíní ẹ̀ yàtọ̀ kí wọ́n bọ́ sínú curriculum tani a sọ̀rọ̀ nípa lé lórí humanistic approach ọ̀rọ̀ kan ni máa fi parí gbogbo ọ̀rọ̀ mi mo kí àwọn àlùfáà wa torí ohun tí wọ́n gbé lẹ̀ yìí láyé lẹ́ni àti bìlífù pé
tá a bá ní workshop kan àbá níjòkólẹ̀ kan a ti believe pé lórí bóun lówó ṣe fẹ́ wọlé nìkan bóun lówó ṣe fẹ́ jáde fẹ́ni tó ń ṣe yẹn nìkan ni ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín lájọ́ tó ti bẹ̀rẹ̀ program yìí sìn èló la ti ná tó jẹ́ individually mọ́mì mi èló la ti ná wọn gbà wọn kọ́ lọ́wọ́ yín bàbá wọn gbà wọn kọ́ lọ́wọ́ yín brother alankara wọn gbà wọn kọ́ lọ́wọ́ yín ẹ jẹ́ àwò níbo mi ìdẹ̀rẹ̀ wọn máa ní pé give and take nípa mímọ̀ látayébáyé bó ti rí ni bí wọ́n ṣe gbélé yìí nígbà tí ń fọ́jú pọ̀ ni àlùbáríkà ò sí ń bẹ̀ mọ́ kò sábúrú níbi kéèyàn lo humanistic approach lọ́dọ̀ àwọn ní curriculum wọn kì í sábà rí gáàdì ẹ̀ dáadáa torí wọ́n bìlífù pé kíní yẹn àánú máa ti pọ̀jù lórí ẹ̀ tá a bá ní ẹjẹ́ awakọ̀ kíní kan o níkọ̀ ọ̀fẹ́ o àwọn èèyàn máa tó ń bẹ̀ mélòó nu wa ló máa ń sábà ka magazine mélòó nu wa ní ka news online tẹ́lẹ̀mí bá ti débẹ̀ báyìí tó bá ti lọ wò tí o bá ti ń sọ̀rọ̀ love ó máa kílìkì dànù kúrò ń bẹ̀ tẹ́lẹ̀mí bá ti lọ wò tí o bá ti ń sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ nípa Naira Marley ó máa kílìkì kúrò ń bẹ̀ ni tí wọ́n bá ti ṣe pé bí ó ń sọ̀rọ̀ nípa nǹkan kan tó yẹ pé ó dá ní passion fún ó máa gbé kúrò ń bẹ̀ ni ẹ wá jẹ́ àwa wò lé ní ṣé Daily Times bó ṣe ń tà lánàá ṣó ń tà mọ́lẹ̀ níbẹ̀ bí wọ́n ti kó online tó bí ká lọ máa kà mélòó ló ń visit site yẹn ta ló ń kà á bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ìlú tá a bá ti ṣàfẹ́kù tí ṣe ọwọ́ ọbẹ̀ ò bá ti dá nítorí pé human resources wà natural resources wà tí human resources ìlú ò bá ti gbádùn kò ní lè manage natural resources ìlú yẹn tí natural resources ìlú tí ò bá gbádùn tí wọ́n bá ní human resources tó bá jẹ́ pé natural resources díẹ̀ ni wọ́n lọ bọ́rọ̀ láti ìlú mi àwọn tí wọ́n jẹ́ human resources yẹn á lò dáadáa á jẹ́ pé kí là ń láàkì nílùú yìí à ń láàkì àwọn human resources because onírànràn resources là nílùú yìí oríṣiríṣi firm a ní charcoal a ní little men a ní diesel kerosene wà bẹ́ẹ̀ la ní petrol ẹja wà wò bá a ti ń nìyẹn bó ṣe pọ̀ tó kí ló dé tí ò tó wa rule to manage it wọ́n la lack àwọn olówó fẹ́ manage ẹ̀ gbogbo wa la ti darí sí pé tábà wò ó sìn wọ́n ṣe jam lọ́wọ́ báyìí sìn nínú mind ọmọ mi báyìí mo fẹ́ lọ ṣe marketing mo fẹ́ lọ fún law ẹ wá jẹ́ àlọ́wọ́ èrò pọ̀ ń bẹ̀ tí wọ́n sì tò ní labour market tí wọ́n ti rí àfikún ní kálukú níṣẹ́ lọ́wọ́ ká ní nǹkan kan tá a máa dì mú shoemaking lélẹ́yìí computer engineering lélẹ́yìí barbing lélẹ́yìí graphic design lélẹ́yìí soap making lélẹ́yìí catering lélẹ́yìí ẹ jẹ́ àwọn bí kíní ṣe ìjọwọ́ la jí Nàìjíríà yìí tá a ṣe pati bí mo ti ń pariwo pé Nàìjíríà kò sówó kò sí anything kò má sí ẹnìkan tí ó máa lóhùn náà kò ní yẹ́yìn òkú òun padà o ayẹ́yìn òkú yẹ padà ẹ̀yìn òkú tó ti gbẹ tó ti gan ó máa yí padà tó bá fẹ́ yí padà yẹn àwọn ta ló máa pè event planner yẹn kí lòun lọ kọ́ ó lọ kọ́ báwo láti máa bá ṣe akọni ẹ̀ filẹ̀ ṣé wọ́n ṣe fẹ́ decorate ṣé wọ́n ṣe fẹ́ dáná ṣé wọ́n ṣe fẹ́ toṣíà ṣé wọ́n ṣe fẹ́ lo gbogbo tí ń jẹ́ sound system ẹ kàn ṣáà gbé fóun òun ló máa gbà òun máa pín lẹ́yọ kọ̀ọ̀kan níparí ọ̀rọ̀ mi Emmanuela nínú clip video kékeré kan tó ṣe ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe fẹ́ wà humanistic enough láàárín ara wa láyé lẹ́ni a ti rí pé téèyàn kan bá wé bandage mọ́wọ́ tó bá dọ́dọ̀ wa àdèmọ́ aláwọn èèyàn méjì mẹ́ta tó wọn máa sọ fún wa pé ọwọ́ òdùn o owó nǹkan mọ́wọ́ ni kò sí human feelings mọ́ à ń lọ láàárín títì a máa rí victim accident ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kí ló yẹ ká ṣe ká pe àwọn tó yẹ pé rescue team tó yẹ kí wọ́n bá wa mójútó wọn kí ló kàn tó fẹ́ ṣe first to post yóò wá tún máa ya wọn lẹ́gbẹ̀ẹ́ gbogbo kìíní àìmọ̀ ẹ̀wọ̀n nípa ohun tí ń jẹ́ humanistic àti dájú lórí pé iṣẹ́ mi ni mò ń ṣe a máa rí Yorùbá tí ń sọ Yorùbá pẹ̀lú ra wọn títì báyìí á dẹ̀ máa ní sórí nǹkan tó ṣe yẹn rọ̀ mí ìlú ilé mi ti ọkọ rí èèyàn tó fẹ́ gbẹ́nulé one way tóun nílé sọ mi pé one way ló fẹ́ gbẹ́nulé yẹn o wọ́n máa wo tó máa fi rìn dé half of the street wọ́n máa yọ sí iwájú tó ti gba one way wọ́n fò sínú mọ́tò nìyẹn ó máa sanwó. Is not realistic enough. ẹlòmíì first time tó máa dénú àdúgbò yẹn nìyẹn ibi tí wọ́n burú dé ibi tí signboard tí wọ́n kọ́ one way wà tó jẹ́ route tó yẹ kí wọ́n rí wọ́n ti bend díẹ̀ wọ́n ti rọ téèyàn yẹn bá wá wọ bẹ̀ lágbájá caution níbi tó ń lọ yẹn wọ́n bẹ̀ ẹ wájú tó bá wá ṣàgídí tó torí bọ̀ bẹ̀
a máa wá mu ṣùgbọ́n lẹ́ni àlọ́ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pa Manuela nígbà tí teacher tó ń sọ fún success nínú class success kí ló ṣe é ìwọ kọ́ dáhùn ó dákẹ́ ó tún bèèrè lọ́wọ́ ẹ̀ success what happened to you ó ní bàbá òun wà ní police station ó ní iye òun wà ní hospital ìwọ náà ti mọ̀ that is gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ tí n bá tú humanistic ẹlòmíì ò ní gbọ́ yé ṣùgbọ́n kí n fi sí nìyẹn kan júwe ẹ̀ fún ẹ kí ni teacher yẹn lò tó fi permit humanistic ó lo oríṣiríṣi òyìnbó I permit you I permitted you you are permitting you are nítorí pé kí ni yẹn ti kan lára pé ọmọ kékeré yìí bàbá ẹ wà ní police station ìyá ẹ wà ní hospital nígbà tí máa success ti gbé báàgì tó bẹ̀rẹ̀ sí ní lọ ni ọ̀nkù bá dé pé kí ló ṣe success ọ̀nkù sister bá bẹ̀rẹ̀ àǹtí bá bẹ̀rẹ̀ pé mọ́mí ẹ wà lọ́spítù ni dáàdi ẹ wà ní ìyẹn níbo náà bá tún wà ọlọ́pàá ni bàbá ẹ nọ́ọ̀sì ni ìyá ẹ̀ náà níbo ni wọ́n bá wà kí ni tíṣà yẹn lò tó fi pàfọ́ tó fi fún ọmọ yẹn láyè ló tó jáde humanistic approach tó bá wà scientific enough as a teacher ó gbọ́dọ̀ ọkọ lè study student bó ti jòkó wàá mọ orúwà wo ló léwu nínú àwọn educationist wọ́n ní melancholy wọ́n ní introvert wọ́n ní extrovert wọ́n mọ tó máa wà ní class wọ́n mọ àwọn tí ń da class láàmú àwọn tí ẹgbẹ́ tó máa ní 2 times 1 2 times 2 2 times 3 wọ́n wà chorus class jẹ́pọ̀ àwọn máa gbé ni ìjọ tí àwọn first role yẹn ò bá ti sí ń bẹ̀ mọ́ àbí kókó ó yá kọ́ máa rí 2 times 1 2 2 times 1 kò mọ́ gbogbo kinní yìí ó ń bọ́ọ̀lẹ̀ fún wa láwọn ibi tó lágbára ṣẹ́rẹ́ yìí tẹ́ ẹ wálé ní waste àsìkò Bible wí Kùránì náà wí kò sí ìwé kan tó rá ìgbìyànjú láre téèyàn bá ti fi lè ṣe ó máa rí àfàìṣe ni wọ́n béèrè lọ́wọ́ ẹ lẹ́nìí tó bá padà dọ̀la wọ́n máa béèrè láyé ìgbà kan ṣé kọ̀ǹpútà tá ń lò yìí ni wọ́n ń lò ní ṣèbó lórí kọ̀ǹpútà tá ń lò ṣé kọ̀ǹpútà tiẹ̀ wà ó ní pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́ nígbà yẹn àwọn ta ló ń tà short hand nígbà tí wọ́n kó lẹ́ǹsì ẹjọ́ àwọn tí wọ́n lọ kọ́ṣẹ́ yẹn kí ni ó máa padà dì nínú ìlú yẹn ẹ wòye sọ́dọ̀ àwọn ní printing ó láwọn máṣíìnì kan tó yẹ pé láàárín ìlú ìsìn kò gba iyè mọ́ rárá níbi tí wọ́n ti ń lo DI wọ́n máa gbé sílẹ̀ kan ló ti tẹ̀ máṣíìnì kan máa wá tẹ̀ bí ẹ̀ márùn-ún àbẹ́mẹ́rin ṣe àmọ́ pé is of no use báwo ló ṣe fẹ́ mọ value ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ ọkọ mọ̀ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ irú feelings wo ló ní fún táàpù látọ̀dọ̀ ẹ̀ ó mọ bí wọ́n ti ń gẹrun gbarun gígẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwọ kọ bí wọ́n ṣe ń dirun àti ráwọn oníṣẹ́ stylist ní sìtàn ṣí shop wàá rí bábà ń bẹ̀ wàá rí dìndìnrín ní bọ̀dá tó lọ gẹrun ń bẹ̀ tí ó mọ̀ pé yẹ kóun máa ṣe ọwọ́ Yéwándé lọ́ọ̀fù nìkan ló fi ń lọ bọ̀dá tó láìkì ihò gan kó má rí ẹni 0 letter ni yóò máa ranjú ni ǹdẹ́ ẹ kọ́ máa kọ́ ẹ ti jọ wà nínú ṣọ́ọ̀pù yẹn ohun tó máa wò ní pé wàá máa ṣe ọwọ́ ẹ̀ òun náà máa kọ́ ó lè padà débò míì kó a ti rí obìnrin nílùú yìí tó máa sọ pé òun ò fẹ́ kóbìnrin ẹgbẹ́ òun dirun fún ọkùnrin lòun fẹ́ tó bá jẹ́rú bẹ́ẹ̀ nǹkan wọ́n wá padà wá bá ẹ wọ́n ní babalágbájá a fẹ́ ṣe ọṣẹ wọ́n ní èmi ò láì dá ń pa ẹ̀ ọmọ ẹgbẹ́ tí ọkọ̀ bá ṣẹ́ jẹ́ èló ni wọ́n ń ṣọṣẹ ó ti mọ àwọn tí wọ́n mọ skills ẹ̀ láàrin ara yín ẹjọ́ ingredient báyìí ẹlòmíín sí nínú ìyàwó lé tó bá ní kó dáná inú èèyàn méjì ẹ mọ̀ kó máa da perfectly tẹ bá fẹ́ pa ẹni kó dáná èèyàn mẹ́ta iyọ̀ máa já o ó yẹ kí wọ́n lè yọ òye tó lò lórí ọbẹ̀ èèyàn méjì láti ṣe ọbẹ̀ èèyàn mẹ́ta irú agbọ́nrin tí bíbá fẹ́ fún wa nìyẹn you tap from this ìwọ náà tap láti bí ìwọ náà tún tap látọ̀dọ̀ bí teamwork ó máa padà fún wa lódindi náà fi sọ pé àwọn tí wọ́n ń kọ́ wa ẹ jẹ́ kí wọ́n lọ sinmi ẹ jẹ́ káwa náà ní autonomy láti lè ṣe fún ìra wa wọ́n ti fún wa ní democracy ọlọ́run nígbà lọ́wọ́ wa ibi tí máa dánu dúró sí lásìkò yìí rèé díẹ̀ ni nínú púpọ̀ àwọn bàbá tí wọ́n rán mi wá wọn mọ̀ pé mo lápẹ́tà ìtọ̀rọ̀ díẹ̀ báyìí ṣùgbọ́n bí mo ṣe ń bọ̀ tí mo ti rí pé àdúgbò tá a yà sí àdúgbò àwọn olùbẹ̀rù ọlọ́run ni téèyàn gbọ́dọ̀ pẹ́ wọlé jù ọlọ́run níjó bàjẹ́ o àwọn tí wọ́n gbètò náà dání ọlọ́run bá kún wọn lọ́wọ́ kò ní ṣòro ṣe fún wọn tá a bá wo tent cost ó pọ̀ tá a bá wo instrument ohun tí wọ́n gbé lẹ̀ ó pọ̀
tá a bá wo gbogbo nǹkan tí wọ́n ń lò láwọn practical yìí á rí i pé iṣẹ́ ni ká má wàá sọ bá a ti ń jí tá à ń padà tá à ń jí òun lẹ́lẹ́nìkan wá jẹ sàárà yẹn ó tún lọ ó tún kó àwọn sùúrọ̀ wá. ta ni ó ṣẹ̀san ẹ̀ inna hadha kana lakum jazaan wa kana sa'yukum mashkura ọba tó lẹ̀ san lọ́dọ̀ ọlọ́mọṣàbà san yín o. ayé al-Qur'an nìkan ni ó ní qul i'malu fasayara Allahu amalakum war rasul bí ọba ti ń ṣe ọlọ́run náà màláíkà wọn ò rí àwọn ànábì náà ó jẹ́rìí sí àwọn olùgbàgbọ́ náà wọ́n jẹ́rìí sí ọlọ́run ní jẹ́ kí lè jáṣe mọ́ ìdí ó wá jáṣe kágbá ẹ̀ tàbí ṣe lọ́la ọlọ́run ti dúró dùn á ní gbọ́ngbọ́n nú gbogbo àwọn táwọn retí ọlọ́run àjọba wa ń bí báyìí mo tún kíra wa lẹ́ẹ̀kan sí o akáàsán o. ẹ pé Allahu Akbar ẹ jẹ́ sọ wípé Allahu Akbar àkí àwọn ṣéèkì wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ náà pẹ́ a sì rí nǹkan dì mú àbáyé wọn rẹ́kọ́dì ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí ni ó dá mi lójú pé tí ẹ bá ń pìlẹ̀ rẹ̀ ńlẹ̀ ní kábàámọ̀ pé ẹ gbọ́ gbogbo àwọn tí a ń gbé wá sí àyè yìí àwọn ọ̀jọ̀gbọ́n ni àwọn tí wọ́n mọ tí ń lọ nínú ìlú nísìnyí báyìí wọ́n bá wa ya fọ́tò ní dìpátímẹ́ǹtì kankan lẹ́yìn náà tí n bá ti sìn wọ́n lọ tán mò ń bọ̀ wá sí dìpátímẹ́ǹtì ẹnìkankan wá o a wá béèrè lọ́wọ́ ara wa kí leléyìí kí leléyìí kí leléyìí kí leléyìí ó dáa tí ẹ ṣàlàyé bó ni wọ́n ti ń ṣe ọṣẹ fún mi láàrin ìṣẹ́jú 5 mo sì dáná pé àárí ṣàlàyé bó ni wọ́n ti ń ṣe meat pie láàrin ìṣẹ́jú 10 mo dáná pé àárí ṣàlàyé bó ni wọ́n ti ń ṣe bàtà kan jù bí ẹ̀ lẹ́nu lásán ìyẹn ni a ṣe láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ẹ wá jẹ́ àpàdùkọ̀ kákẹ́ náà tẹ́lẹ̀ kan fún wọn ọba tí ó ti ṣàlékún làákàyè tó ṣàlékún ọgbọ́n kọ́lọ̀ kó jọ ọjà kó má pa làákàyè náà ọ̀rọ̀ náà ni wọ́n sọ láàyè kan wọ́n sì ní bàbá ájì ọdún ìyá fún yín ọlọ́run tó ti wá ní kó wà wájú náà ọlọ́run ń ṣe wọn jálẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ ló sọ wọ́n sì gbé dẹ́wọ̀n nígbà tá a lọ kirikiri ń jò ní èmi fẹ́ràn anything like humanity àwa dé hospital kan ká tó lọ kirikiri àwọn kọ́tù hospital àwa ní àwọn èèyàn kan wà lọ́spítà 5,000 naira ló dá wọn dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ara mi sì ń gbọ̀n lẹ́kọ̀ọ́ ń bẹ̀rù náà 5,000 ṣe máa dáhùn dúró àṣẹ àti gbọ̀n kẹ̀kẹ́ wà táwa dé kirikiri ìmáàmù kan wà ó mọ kùránì kàdé bíi pé ní ọgbẹ́ wọn a'udhu billahi minash shaitonir rajim wáàsí ló ṣe rọ́gbẹ́ wọn wáàsí ó kàn ṣe wáàsí báyìí ó sì dé ọgbẹ́ wọn kì bá ń ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́ta o ẹ̀wọ̀n gbére ni o èèyàn máa ń ṣe wáàsí gba ẹ̀wọ̀n ọlọ́run níjẹ́ ṣe wáàsí gba ẹ̀wọ̀n wàláhì èèyàn máa ń ṣe wáàsí gba àìsàn tó bá ṣe wáàsí tó jù lọ wọ́n sì lóya á da àìsàn sí ọlọ́run níjẹ́ ṣe wáàsí gba àìsàn ẹ ti gba wáàsí débi pé wáàsí wá fa mọ́kà wá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ fa káwùlà wá ọ̀rọ̀ náà ó ti wá fa ọkọ̀ wá yóò fa ilé wá wọ́n àti wá ń fa wá fẹ́yìn náà yóò fa wá fáwa náà ọ̀rọ̀ àti tóbi ànábì wa Muhammad ẹ̀rù wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n láwọn èèyàn mi kan London ọ̀rọ̀ tí wọ́n rí lára wọn àlùlù tí wọ́n rí lára wọn ni wọ́n fi sọ wọ́n dẹbí gbogbo wa yìí náà níjà àlẹ́bí kankan London àbáwọn olólùfẹ́ Ọlọ́run lára wa àfàmù fẹ́ràn yìí wọ́n ti wá dẹbí wa wọ́n ti wá di pé láàárọ̀ wọn ó pè wá lọ́sàn-án wọn ó pè wá lálẹ́ wọn ó pè wá àti wá dẹbí gbogbo àwọn tí wọ́n ti dẹbí yín látara àlùlù tí ń bẹ lára yín Ọlọ́run ní sọ wọ́n dọ̀tá yín lálẹ́ àná yẹn kan pè mí láti Canada ó wá ń sọ̀rọ̀ prógámù yìí fún mi àfà mi inú mi dùn gan púpọ̀ inú mi dùn gan púpọ̀ àwa ń sọ̀rọ̀ bíi pé ọmọ ẹ̀yá ni wá mo wá wò lọ sọ́tún wọn lọ sósì pé àwọn ọ̀rẹ́ dà àwọn tá à ń retí kí wọ́n pè wá dà àmọ́ àwọn eléyìí kí ló sọ wọ́n dọ̀rẹ́ wa àlùlù tí ń bẹ lára wa ni àdánwò tí ó dé bá yín tí ó wàá gbúrò yín sábúrú ọlọ́mọdé ó kàn yín báyìí pé wà tó wọlé gbogbo àwọn táwọn ọgbà àfà lẹ́gẹ́lẹ́gẹ́ yìí wàláì tàlà epo pọ̀ ń bẹ̀ gan wàláì tí àwọn bá ń sọ̀rọ̀ ẹ mọ kọ́ ẹ̀kọ́ ni ẹ tí wàá gbọ̀n kankan ẹ tún pàdé wọn bomi dáyé gbé wípé àṣàfà ńlá ni bàbá wa sáwúwá ọlọ́run jù wọn dà sí bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ẹ kí fatia kan àwọn ní kéèké fún àmọ́ gbogbo abiyamọ kó dà níyàn rẹ̀ wípé ọlọ́run mo fẹ́ kó ṣe ọmọ mi lánìyàn lọ́mọ gidi mo fẹ́ kó ṣe ọmọ mi ní ọmọ tá yóò pèsè ní ti dáadáa fátíà yẹn àwọn ládàá níyàn fún un àmọ́ yóò padà mọ́ bá ọmọ yín náà wallahi tallahi àfa lẹ́ni tí ń bẹ́ ń gàlẹ̀ yìí wọ́n jẹ́ àfa fún wa lé kíw a sì bá wọn lé kíw rárá
tó bá sórí ire máa wojú àwọn ọ̀rẹ́ rẹ kì í ṣe gbogbo ọ̀rẹ́ rẹ nínú ìlú bá fẹ́ dá ọ̀rẹ́ rẹ mọ̀ kàn mú lójijì ọ̀rẹ́ jáde débi kan má wàá sọ kankan fún un kẹ wá rìn láti bí kẹ bá dé Kòròdú tẹ bá dé Kòròdú tó wá ní wọlé yìí bó ti ga tó yìí èmi lọ́nà ṣe fún yóò kọ́ dákẹ́ náà ni kò ní gẹ́ẹ̀tì nẹ́tíwọ̀kì láàrin ìṣẹ́jú márùn-ún ibẹ̀ ló ti mọ̀ pé òun lọ́rẹ̀ wallahi tallahi kò sí ọ̀rẹ́ mọ́ láàrin ìṣẹ́jú márùn-ún yóò kọ́ dákẹ́ náà yóò máa wò tó bá dà yóò wà ní ọ̀rẹ́ adúpẹ́ alhamdulilayi náà ni alhamdulilayi náà ni eléyìí ò ń sọ̀rọ̀ alhamdulilayi náà ni alhamdulilayi gẹ́gẹ́ ni bàbá wa sáwúwá fati àtúnfẹ́ ké fún wọn èèyàn ni wọ́n o kọ́ ló ń kó wọlé àwọn kó ṣe gbogbo ọmọ ẹnìkan kan ilé èèyàn bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín tí wọ́n bá ti ya fọ́tò tán ẹ bẹ̀rẹ̀ ṣe yín padà yín dàpọ̀ ẹ má jẹ́ àpẹ́ o. Bismillah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tí kan náà àwọn ọmọ ìyá tí wọ́n gbélẹ̀ wọ́n fi ọlẹ́rọ̀ ẹlẹ́sìn ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi elédè ṣe gbogbo àwọn èèyàn ni wọ́n jàǹfààní ní Learning Arabic online foundation léyìí tí pioneer ń jẹ́ Ustaz Sheikh Ibrahim Yushau ẹ̀bùn olúwa Ọlọ́run kó bá tún ṣàlékún dáadáa wọn àwọn náà wọ bẹ́ẹ̀ aró onírànràn department bí àwọn shoe making àwọn soap making àrí graphics bẹ́ẹ̀ lárí barbing ara àwọn tó yẹ pé wọ́n ṣe tó photography làwọn lọ ṣe tó yẹ pé onírànràn dẹ̀ tí wọ́n are expert lórí iṣẹ́ tí wọ́n ṣe eléyìí náà la máa fi rọ gbogbo wa tá à ń bẹ nílé tó tá à ń bẹ káàrí gbogbo àgbáńlá ayé ká jáde ká túyà lórí irú nǹkan báyìí láti support wọn kó ṣe pé ká kàn jòkólẹ̀ lásán ká wòye sírú àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí kó ṣe ká kàn tap dáadáa tí wọ́n ṣe ká wá gbé lọ káwá náírà náà kọ̀ fẹ́ lọ ṣe bí ó ṣe bí ká ran irú iṣẹ́ yìí lọ́wọ́ wọ́n ní ìdìrànlọ́wọ́ tó péye wọ́n ràn wá o ṣùgbọ́n nkẹ́gìrì nǹkan tá a bá ń bí ó pọ̀ ju ń táfà náà tí wọ́n ní dàníyàn tí wọ́n ṣe lọ ṣùgbọ́n tá a bá níkun lọ́wọ́ látọ̀dọ̀ ìjọba tá a bá níkun lọ́wọ́ látọ̀dọ̀ àwọn NGO á tún jẹ́ kí iṣẹ́ yẹn á tún lè yẹ kó rọrùn àwọn tó máa jẹ àǹfààní wọ́n á tún lè pọ̀ ní rí ìjòkó yìí ní máa rí undulums káàkiri tí wọ́n máa láwọn ń dàdúgbò rò àbí tí wọ́n láwọn ń ṣe ọmọ ọ̀tá láwọn ń gbowó lẹ̀ káàkiri eléyìí ájó rọ̀ wá lọ́rùn láti lè sùn láti lè dọ́kàn láti lè rọ̀ wá lọ́rùn láti lè oúnjẹ délé láti lè jẹ fúnra wa tó ní pàwọn alára oúnjẹ òtẹ́lẹ̀mí tó máa jẹ bí apáàkì mọ́tò sí a lè ní safety ayé wa lè rọrùn Nàìjíríà lè dáa àwọn tí wọ́n dẹ̀ tí wọ́n ró mu wa tí orí ìlà yìí náà àwọn máa yìí Naija latest Ọlọ́run jẹ́ kó bàjẹ́ ìtàwọn náà yà yìí nínú táwọn náà ní làwọn náà ná iléeṣẹ́ yóò ní jóná iṣẹ́ yóò ní bàjẹ́ o atọ́kùn tí wọ́n ń ṣe náà Ọlọ́run jẹ́ kó ló máa dàgbà sókè sí i. Stay tuned for more interesting programs on My Naija TV.